problem on internet ṣé kò tí sẹ́ni tó lè pa àwọn méjèèjì yìí ni ká má tẹ̀ gbóhùn ọmọ lókè pé. òkè àwọn tó máa pa wálẹ̀ tún wá èmi ò mọ̀ àwọn tó máa pa wá ìwọ náà wo nǹkan tó sọ́nsìn ṣé kí n wá lajúlẹ̀ kó o pa mí àwọn tó wá gbèjà sórí pọ́n máa fọjọ́ ọlọ́jọ́ kanjú kú tọmọtọmọ wọn. tọ́ ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti ké gbàjarè síta ó ti ké gbàjarè síta báyìí ó ní wọ́n fẹ́ pa òun bí wọ́n ṣe pa Mohbad àwọn ọ̀rọ̀ yìí ní Lizzy Anjorin ó tún sọ ní orí live video tí ó ṣe ní àná ó ní wọ́n fẹ́ pa òun ó ní amẹ́bọ Gistlover òun ló fẹ́ pa òun pẹ̀lú field actress tí ẹ kúkú mọ̀ ẹni náà arábìnrin yìí ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú fídíò yìí ó ké gbàjarè síta ó ní ṣé òun alájú sílẹ̀ kí wọ́n gbẹ̀mí lẹ́nu òun ni ó ní láyéláyé kò lè ṣẹlẹ̀. nígbà tó máa ṣoore yẹn fún mi ó wá ní èmi ni mo ṣe kán wá lọ gbé sínú punch ó ṣoore yẹn ó dẹ̀ ṣoore anytime táwọn ọlọ́pàá bá ń bọ̀ tí kóòtù ń bọ̀ tí gbogbo ẹ̀ ń bọ̀ ọ̀pẹ kókó ń jẹ́ kán stress mi fàdírẹ́sì ọwọ́ kan ni ó ti ṣoore yẹn ọ̀pẹ tí ó bá sóhun sìn Mohbad ò ní get justice ọpẹ́lọpẹ́ ló jẹ́ kí ẹnu ìṣó ló jẹ́ ká mọ díẹ̀ ló jẹ́ ká rí DNA torí ẹnu ìṣó sọ pé òun ò ní ṣe DNA ńgbà yẹn òun ló wá sọ fẹ́ ẹnu ìṣó pé ẹnu ìṣó tó bá lọ ṣe DNA máa lé ẹ síta ó wá lé ẹnu ìṣó síta ńgbà yẹn gbà tó wá lé ẹnu ìṣó wá lọ ṣe DNA làṣẹ wá mọ̀ pa àwa kọ́ ni àlọ́mọ mẹ́rẹ̀ẹ̀rin tó bá dẹ̀ wo sáìdì àwọn Mohbad náà ọ̀pọ̀ ó gbìyànjú inú kẹ́sì àwọn Mohbad ó gbìyànjú abiyamọ ni abiyamọ gbìyànjú ó make sure pé ìyàwó Mohbad àti bàbá Mohbad àti ìyá Mohbad gbogbo wọn báyìí ojú kan náà wà àwọn èèyàn tẹ̀ wá sọ pé gba donation lọ́lọ́run òní jẹ́ òun ní gba donation o òun ní gba kí ló fẹ́ fi donation ṣe ìyá Mohbad àti bàbá Mohbad àti ìyàwó Mohbad ojú kan náà ó dẹ̀ gbìyànjú nú ẹbí àwọn Mohbad gan ó gbìyànjú ó ṣoore o àìmí ò mọ̀ pé nǹkan tó fẹ́ sọ àwọn èèyàn sọ pé kí n lọ analyse show yẹn kí mo fẹ́ ọ̀rọ̀ gidi lọ́mọ lórí burúkú eléyìí ọ̀rọ̀ gidi ló sọ inú ń pa àwọn èèyàn lẹ́rìn Fọlá Àdàmú ṣé kò rí bẹ́ẹ̀ ni ó mà ṣọwọ́ àárọ̀. tí àbọ̀ òjòjì kí ni nǹkan tó ṣe gbogbo tó fi ń dùn tó fi jẹ́ pé ikú ọmọlẹ́dẹ̀ ń ronú sí ìyá. òun náà ṣoore fún wa ìwọ tó ń sọ̀rọ̀ ó ṣoore fún mi àti ìwọ àtàwọn tó máa mọ sàárì ọmọ wọn àti ìwọ fúnra ẹ ìwọ tó ń pèrè ẹ káṣímáwò _13 tó máa mọ sàárì àwọn ọmọ ẹ àtàwọn tó ń gbèjà tó máa fi kú ọmọ lé gbogbo yín mú tí ọ̀run máa há lẹ́tà ikú òjijì lẹ́yìn lọ́wọ́ ọ̀run máa fi ikú ọmọ dà ẹ́ láàmú àti wọ káṣímáwò àtàwọn tó ń gbèjà ọ̀run á fi ikú ọmọ dà àwọn òbí ẹ̀ láàmú oore lẹ ṣe fún mi oore mélè gbàgbé oore ńlá ni oore tí mi ò lè gbàgbé oore ni ṣé bó oríru Naira Marley yẹn ọmọ lọ́mọ tó ti ń pè rẹ̀ ní Malians ló tàti inú ṣé bó orí ibi táwọn ọmọ ológun àwọn ọmọ hip hop Yorùbá orí ibi tó ń wà ṣé bó orí bá ṣe ń gbóhùn wọn lọ́tún lọ́sì gbogbo èmi làwọn Malians gbogbo àwọn ọmọ yẹn tán kóra wọn jọ ń gbà yẹn gbogbo àwọn ọmọ dáadáa yẹn ebó orí ibi tí ẹjọ́ bá wọn dé orí oró tẹ́ ṣe fún wọn ebó orí àbí olóore tó ṣe ṣọmọ pọpẹ́lọpẹ́ ọba fòkú Mohbad kọ́ Naira Marley lọ́rùn ìwọ ló dé ìwọ ló ṣoore yẹn ṣorí tẹ́dà bá ti wà láyé tó jẹ́ wípé ibi ikú oníkú ló ti fẹ́ jẹun o ò lè expect pé o máa fẹ̀mí gígùn lólé ayé ẹ̀wọ̀n ló máa fi lólé ayé ẹ̀ iṣẹ́ dókítà wà ń bẹ ò ṣe nọ́ọ̀sì wà ń bẹ ò ṣe iṣẹ́ ọlọ́pàá wà ń bẹ ò ṣe èèyàn ní Lizzy Anjorin bísínẹ́sì tó wà lọ́wọ́ Lizzy Anjorin á tó 28 ìwọ kọ̀ ò ṣiṣẹ́ òkú àwọn èèyàn ni wọ́n fẹ́ máa fi jẹun ẹ̀wọ̀n ló máa fi lò gbà tó dẹ̀ máa fọjọ́ ọlọ́jọ́ kanjú kú tọmọtọmọ ẹ̀ ó ṣe rí nìyẹn ó mọ̀ pé you cannot eat your cake and have it ó rò páwa náà lè bá tèèyàn já lè ṣe ṣùgbọ́n léèrè láti bí wa ààrẹ fẹ́ fọ́ ẹ̀wọ̀n ló gbà ó rí pé bí mo ṣe ń talẹ̀ àwọn tó bá ralẹ̀ lọ́wọ́ mi ẹ wá gbalẹ̀ yín o bẹ́ẹ̀ bá fún mi lówó ẹ gba receipt wá rí pé tí n bá máa ṣe show màá ní ẹjọ́ o tí n bá jẹ yín receipt ẹ pè mí o màá kọ receipt wọn torí pé mi ì fẹ́ lọ kóòtù mi ì dẹ̀ fẹ́ lọ station mi ì dẹ̀ fẹ́ káwọ́ sẹ́yìn rojọ́ àbí
jẹ́jẹ́ mi ni mo jókòó ibẹ̀ ilẹ̀ ń lọ station ilẹ̀ ń lọ kóòtù ẹ já gbọ́. Abojú. Jọ̀ọ́ bá mi béèrè lọ́wọ́ Abẹ́fẹ́ ọwọ́ Láṣọ ti dá mi lóhùn ok bá mi ní kó dá mi lóhùn o mọ̀ pé kò síṣẹ́ tí ò ní hazard ṣe bó oríṣẹ́ ò ṣe àbí ilé onípòsí ló ti lọ túyẹ̀rì ẹkùn tó ti ń túyẹ̀rì òbò àbí òkú ọmọ ọlọ́mọ ó bẹ̀rẹ̀ sí ní ba ìdílé jẹ́ nítorí òkú ọmọ ọlọ́mọ ẹni tí ò sí ńlé ńgbà tọmọ ọlọ́mọ kú Ọlọ́run ló pààyàn iṣẹ́ tó yàn láàyò nìyẹn wọn náà lè expect kó fẹ́ fara rẹ̀ lórí ayé ó ti yé o lè expect you can't eat your cake and have it orú èmi sì jọ tẹ́tí lé mi ẹ lè rí mi mú mi ń kọjá àyè mi kò sí mi ń kọjá àyè mi ń kọjá àyè mi jẹ́jẹ́ mi ni máa ń jókòó mi ń kọjá àyè mi tó bá wá fún mi ní wá fún ẹ tó bá wá fún mi máa wá fún ẹ mo dẹ̀ ti fohùn lẹ̀ lẹ́yìn ọdún 4 tí mo dákẹ́ mo anybody tó bá wá ò bá jọmọ kókó máa wá fún ẹ ó dẹ̀ pé mi disappoint yín so ibi tó bá fẹ́ lọ ní kó lọ ìgege ló ń lékè ẹrù máa lékè yín bọ̀ ni mo ń gbọ́. problem on internet ṣé kò tí sẹ́ni tó lè pa àwọn méjèèjì yìí ni ká má tẹ̀ gbóhùn ọmọ lókè pẹ́. ok àwọn tó máa pa wálẹ̀ tún wá èmi ò mọ̀ àwọn tó máa pa wá ìwọ náà wo nǹkan tó sọ́nsìn ṣé kí n wá lajúlẹ̀ kó o pa mí àwọn tó wá gbèjà sórí pọ́n máa fọjọ́ ọlọ́jọ́ kanjú kú tọmọtọmọ wọn ọ̀rọ̀ tí wọ́n náà sọ́nsìn ṣé mo gbọ́dọ̀ gbédé kóòtù àbí kí n gbédé station ẹja tuntun bẹ̀ yẹn gbọ́ ẹ̀yin èèyàn àwa ò mọ̀ pé ó mọ́rọ̀ ọkú dání Nigerian police Nigerian government ẹ gbà wá o Adotoshi ameboji lover failed actress ó ń wẹ́ni tó máa bá pa wọ́n mú ẹ̀ tó máa gbókú ẹ̀ wá bá o ẹja tún fetí ara wa gbọ́ ẹ gbọ́ ẹ má gbàgbé yìí tá à ń ṣe ní ìjẹta o ẹ má gbọ́. on internet ṣé kò tí sẹ́ni tó lè pa àwọn méjèèjì yìí ni ká má tẹ̀ gbóhùn ọmọ lókè pẹ́. ṣé wọ́n lè ní irú mi lọ́mọ kó o ní kan pa mí